gbogbo tí ó ń ṣẹlẹ̀ sí bàbá Mudiru Markaz kò sí kankan tó fa tayọ wípé ọ̀tá pọ̀ ọ̀tá tí wọ́n wá jogún yìí wọ́n jogún ọ̀tá àwọn náà tún lọ́ta tiwọn wọ́n jogún ọ̀tá bàbá Sheikh Adam àwọn náà tún wá lọ́ta tiwọn. Àkọ́kọ́ nù èèyàn wá ṣe sùúrù bí èèyàn bá ṣe sùúrù kò lè rọ́nà lọ. Wa malamatul asdiqai àwọn ọ̀rẹ́ àtàwọn alábàáṣe àwọn náà máa bú ẹ nígbà tó bá ti jù wọ́n lọ tọ́lọ́run bá ti gbé ẹ jù wọ́n lọ tọ́lọ́run bá ti ní ọ tayọ àwọn ẹgbẹ́ rẹ àbáwọn ọ̀rẹ́ rẹ àwọn náà máa bínú rẹ wọ́n máa bínú rẹ. Nǹkan mẹ́rin ta ni yóò ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀dá tó bá ti fẹ́ jẹ́ aṣáájú láyé òun nìyẹn. Wàtánul juhal àti ìfẹnugún àwọn aláìmọ̀kan àwọn aláìmọ̀kan náà wọ́n máa sọ̀rọ̀ tí wọ́n ní mímọ̀ tó jẹ́ sí pé tí wọ́n ń sọ tí bàbá Mudiru Markaz ń sọ òye wọn wọ́n máa fi ara ni wọ́n máa sọ̀rọ̀ tí ò dá sí wọn a lè fẹ́ irú ẹ̀ kù. Ìtọ́wà burú jù òun ni hasadul ulama yìí òun ni ìpẹ̀gàn àwọn àfáà ọmọ pẹ̀gàn ara wọn bọ́lọ̀ ń bá ti ní kẹ́nìkan yọjú ra wọn lọ. Ẹ dákun nínú gbogbo tí ń ṣẹlẹ̀ nínú ayé àwọn kan gbéra wọn sórí nẹ́ẹ̀tì wọn yìí tẹ̀ sáfà wọn kó ìmáàmù bọ̀ wọn kó alukurani síwájú wọn ó sì tún gbé Sahihul Bukhari síwájú wọn wá ń tú alukurani lódì fáwọn èèyàn bí kí wọ́n mọ̀ pé ànábì fẹ́ Aisha lọ́dún 6 pedophile ànábì gbogbo àwọn ọ̀rọ̀ tí ò dáa ni wọ́n sọ lórí net. Wọ́n tún máa wá pè wọlé tó máa ń ṣe live lọ́wọ́ pé àáfàá tó bá fẹ́ takò àwọn kó gùnkè wá kó wá takò wọn àárá àáfàá kankan kó takò wọn. Wọ́n bà ẹ̀sìn jẹ́ wọ́n tú Kùránì bó ṣe wù wọ́n. Wọ́n sọ tí ò dáa bí kún pé èrè ń bẹ nínú Kaaba Allahu yẹn Ọlọ́run èrè ni gbogbo àwọn ọ̀rọ̀ tí ò dáa bẹ́ẹ̀ à ń gbọ́ lẹ́nu àwọn aláìmọ̀kan àwọn ará àfa kankan kó jáde kó takò wọn ju káàfọ́ ọmọ takò àfa ẹgbẹ́ ẹ lọ. Ṣé nítorí pé àwọn wá fíwàs àbí nítorí pé àwọn wá owó monetization náà lọ́fà tí ń jẹ́ máa ṣe gbogbo tẹ́ ń ṣe yìí kò wá síbẹ̀rù Ọlọ́run bí ọ̀rọ̀ tá à ń sọ mọ́. Èyí tó kù níṣẹ́ ni pé ká máa pẹ̀gàn ara wa káwa fọ́ ọmọ búra wa ká máa sọ tí ò dá síra wa bàbá Mudiru Markaz all the time ká máa sọ̀rọ̀ tí ò dá sí wọn.